mo kì í kábọ̀ sí àjàbalẹ̀ mẹ́wàá látòrí ayélujára. Ṣògorẹ̀níkejì lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ọ̀kan nínú àwọn olùkópa Big Brother Naija, Kiddwaya, ti tako ọ̀rọ̀ táwọn ènìyàn sọ, pàápàá èyí tí ọ̀kan nínú àwọn olùtakọ̀ngbọ̀n pẹ̀lú rẹ̀ sọ, ìyẹn Kesha, tó sọ nípa rẹ̀ wípé ó ń ṣàfihàn ọrọ̀ tó ń ti owó tí bàbá rẹ̀ ní. Ọ̀rọ̀ yìí ni Kiddwaya sọ nígbà tí Kesha kò lójú wípé ó fi owó bàbá rẹ̀ gbéraga lásìkò táwọn wà nínú ilé Big Brother Naija, wípé ó ní bàbá òun ti ran ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú lọ́wọ́ láti débi gíga. Bẹ́ẹ̀ ni ó tún sọ wípé ọkọ̀ bàálù aládàáni ni ó gbóhùn wá sí Èkó fún ètò náà. Àmọ́ Kiddwaya sọ wípé ohun tó ń rò kò rí bẹ́ẹ̀ rárá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, Lékan Agbéléṣe tí gbogbo ènìyàn mọ̀ sí Lékan ni ó sọ wípé òun wọnú ilé ẹ̀gbọ́n àgbà Big Brother Naija láti lè mú iṣẹ́ orin òun tẹ̀síwájú. Ó sọ wípé iye àwọn tí wọ́n ń gbọ́ orin òun lórí ìtàkùn ayélujára kò ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún 100,000 lọ. Àmọ́ lẹ́yìn ètò Big Brother Naija, ó ti ju 30 mílíọ̀nù lọ báyìí, ìyẹn 30 mílíọ̀nù. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká òṣèré Fábíyì fi ìkọminú rẹ̀ hàn wípé dandan ni kí ìdájọ́ òdodo kó jáde lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà eléyìí tí wọ́n fi ẹ̀sùn ìfọwọ́kanni lọ́nà àìtọ́kàn. Ó sọ wípé ẹ̀sùn tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà kì í ṣe ẹ̀sùn ìfipábánilòpọ̀, nítorí náà kí àwọn dúró de ìdájọ́ òtítọ́ eléyìí tí yóò dìde. Bí ó tilẹ̀ jẹ́ wípé Yomi Fábíyì jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, ó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn òṣèré tó dìde wípé àfi kí ìdájọ́ òdodo kó wá lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Tó bá sọ fún ẹ pé ó ṣẹlẹ̀ 7 years ago, the first thing you expect a mother to do is that I will never let that happen to you again. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìdùnnú ṣubú layọ̀ fún àwọn olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà lẹ́yìn tí adájọ́ gba onídùúró rẹ̀ pé kí ó sì lè máa ti ilé wá jẹ́jọ́. Bí a kò bá gbàgbé wípé bàbá Ìjẹ̀ṣà ló fara hàn níwájú adájọ́ ní ọjọ́ 24 oṣù kẹfà yìí lórí ẹ̀sùn oníkókó 6 tó ń ti ìfọwọ́kanni lọ́nà àìtọ́. Àmọ́ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn àmúyẹ àti àwọn ohun gbogbo tí adájọ́ tò lẹ́sẹẹsẹ fún ẹni tí yóò jẹ́ onídùúró bàbá Ìjẹ̀ṣà láti ní, ó ní wọn kò tí ì kó sílẹ̀, àmọ́ wọ́n ti gba onídùúró rẹ̀ kó lè máa ti ilé wa jẹjọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, òye ti ń fojú hàn wípé ó ṣeé ṣe kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tún ìwé àdéhùn wọn láàrin àwọn àti agbábọ́ọ̀lù Messi ṣe kí wọ́n sì sún síwájú bí ọjọ́ wọn pẹ̀lú agbábọ́ọ̀lù náà ti kù fẹ́ẹ́fẹ́. Ọ̀rọ̀ yìí ló yọjú síta láti ẹnu ọ̀kan nínú àwọn àgbà oníròyìn ní orílẹ̀-èdè Italy kan tó sọ wípé ọjọ́ Messi ti ń tó, àmọ́ pẹ̀lú àwọn àkójọ tó fẹsẹ̀ múlẹ̀ yìí ó ṣeé ṣe kí Barcelona sún ọjọ́ Messi di ọdún 2023. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, àjọ jambu ti sọ wípé àgbékalẹ̀ lílo nọ́mbà ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà NIN ti jẹ́ kí àjọ jambu rí àwọn ayédèrú olùforúkọsílẹ̀ 500,000 ìyẹn 500,000 candidates. Ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí ni ọ̀gá àgbà Isiaq Olóyèdé, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ jambu lásìkò ìpàdé wọn pẹ̀lú àwọn oníròyìn lẹ́nugun. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan Michael Emenike, ẹni 30 ọdún ni ó ti kú sí ilé ìwòsàn ní orílẹ̀-èdè India lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé bàbá onílé rẹ̀ tì mọ́lé ó sì febi pa fún odidi oṣù 8 nítorí àìrí owó ilé san. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan Kennedy, òun ló jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún lu síta ní orílẹ̀-èdè náà. Ní báyìí wọ́n sọ wípé bàbá onílé náà ti wà lákọlò àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè India tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, gómìnà ìpínlẹ̀ Edo ti sọ wípé ètò yíyan àwọn kọmíṣánná sí ipò yóò bẹ̀rẹ̀ láìpẹ́ ní ìpínlẹ̀ náà. Ó sọ wípé nítorí náà kí olúkúlùkù wọn fa ẹni tí wọ́n bẹ́ẹ̀ fẹ́ kalẹ̀ láti wọ́ọ̀dù àti àwọn ìjọba ìbílẹ̀ wọn. Gómìnà ló sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé rẹ̀ pẹ̀lú olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, ìjọba ìpínlẹ̀ Ebonyi ti bẹ̀rẹ̀ àdúrà ọlọ́jọ́ 3 látàrí ikú àwọn kọmíṣánná 2 ní ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ yìí ló ṣúyọ bí olúọ̀rán nínú àtẹ̀jáde olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn ìyẹn gómìnà David Umahi. Ọ̀gbẹ́ni Francis Nwaze ló tẹ ọ̀rọ̀ náà jáde. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, ogun abẹnugọ̀ngọ̀ rèé níwájú àgọ́ ọlọ́pàá Umuahia ní ìpínlẹ̀ Abia. Ogun ọ̀hún ni wọ́n sọ wípé ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn afurasí agbébọn ló gbé síbẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ babaláwo kan ti sọ wípé wọ́n ṣe èyí kí apá àwọn ọlọ́pàá má lè ká wọn kí wọ́n má lè rí ohunkóhun ṣe lásìkò tí wọ́n bá kọlù wọ́n. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ mẹ́wàá wa ti àsìkò yìí. Ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn. Ṣògorẹ̀níkejì lórúkọ tèmi.